Only gate man will lé òun. Gate man will lé. Ó mú lè fi jìnnà. Only gate man. Kí ló ń pọ̀ ẹ lọ tí a fẹ́ jókòó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ yín báyìí ni o. Ẹgbẹ́ ìbàyìí kẹ́ máa bọ̀ ní a fẹ́ jókòó ọ́fíìsà. Mi ò fẹ́ máa rí àwọn ọ́fíìsà mi. Máa rí wọn. Wàhálà àti ẹni ẹ kò pẹ́ mbẹ́. Ó ní àwọn gate man lé òun tí a fẹ́ jókòó ẹ jókòó síbi. Ọ̀rẹ́. Ó ní gate man lé òun. Gate man lé òun o. Ó ní gate man lé òun bó ṣe wà yẹn o. Ó jà fún gate man lé òun jù mí lọ. Mo wò pé Ọlọ́run ṣé bó ṣe rí nìyẹn. Ọlọ́run má mà járáǹkì mi. Gate man lé òun mú lè fi tí náà. Ó jà fún jù mí lọ. Ọlọ́run àṣà ìdàmí lọ́lá. Àwọn ọ̀rẹ́ mọ̀. Ó ní olóhùn rí mi. Olóhùn rí. Òun lè fi tí náà sọ pé òun rí mi pé mo rí Saheed nínú ìdọ̀tí. Mo rí pé bí ń pa. Mo rí nínú ìyà. Ó sọ gbogbo ẹ̀. Ọlọ́run ní pé lẹ́nu ẹ̀ backwards kí o máa sọ kó kàn máa wí wóróworó láti ẹnu ẹ̀ wóróworó ni Ọlọ́run gbogbo tó sọ yẹn ọ̀rọ̀ ẹnu ẹ̀ nìyẹn kò ń ṣètò wọn Ọlọ́run ṣọ́ọ̀dà ẹ̀ ṣe tán ni ọ̀tí rẹ̀ dókè gbogbo tó ń sọ ọ̀rẹ́ òun sọ títí ẹ̀ lẹ́nu ẹ̀ ni gbogbo tó sọ yẹn lórí àwọn ti ẹ̀ ni kò sọ tó wọn Ọlọ́run ni òun sọ tiẹ̀ lórí àwọn ẹ̀ òun tó òun wíṣì mi nìyẹn gbogbo fátàwọn lọ ní gbogbo ìwọ̀kuwò tó ń wò ń pa kádàrà oníkádàrà yẹn ó ń sọ lẹ́nu tiẹ̀ ni kò sọ tó wọn Ọlọ́run wa ni pé tó bá fi mọ̀ pé ẹni yìí ò jẹ́ nǹkan kan máa wá tìra báyìí á wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ àwọn Ọlọ́run àgbàlagbè pé ohun tó ti sọ sẹ́yìn àgbàlagbé ẹ̀ àwa gbé wá báyìí kó wá sunkún ebi ṣebí ọ̀tá ẹ̀ ló pè mí ní èmi ó lè mi ọ̀tá òun àbí ó wá gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá ẹ̀ ó wá sunkún ebi lọ́wọ́ mi pé bí ń pa òun ó lè bí ń pa òun pé kò sí tóun fẹ́ jẹ ó sunkún wa Fálànà tún láì àtàwọn ọmọ tó wà lé ni o pẹ̀lú àwọn ọmọ tó wà lé kó búra sí pé òun ò jẹ́nu owó yẹn òun ò fowó mi kò ń ṣe pé òun lòun wá pè mí ó tún parọ́ wáyé tí ó dìfẹ́ǹdì ohun tí mo ṣó ó sọ pé ó ní àwọn ọmọ wà ń bẹ gbogbo wọn wá wọn ní àmàgbowó lọ́wọ́ ẹ̀ ní ìdájí kùtùkùtù làwọn ọmọ sáàrin ọjà ni ó wà ní táwọn ti ń àwọn ń ra oúnjẹ lọ́wọ́ àwọn ti róúnjẹ 3 million gbà táwọn róúnjẹ 3 ó dẹ̀ ń parọ́ fáyé ó parọ́ fáyé àwọn tí oúnjẹ 3 million nígbà táwọn oúnjẹ 3 million tán oúnjẹ 3.5 dẹ̀ làwọn fẹ́ rà níbo ló fẹ́ kó oúnjẹ 3 million sí oúnjẹ 3 million wọ skul tí mo mọ̀ tó tóbi gbangba tó tóbi tọ́nà wọn bá fàlùbáríkà sí Dárúnà yìí wọ́n máa lọ ṣe shopping tí bá ṣe lọ bẹ̀ èmi náà máa ń wò èmi ò rò ní o pé wọ́n róúnjẹ 3 million kí ló ń porúkọ ẹlẹ́kọ̀ọ́ náà ìróòlù kí ni wọ́n ń wí oṣù ń bú wa ń bí tó bá bú wa máa blọ́ọ̀kì ẹ̀ ni. ẹlẹ́mi bẹ̀rẹ̀ bọ́sọ̀ tó parí kéèsì kìnnì kan mi ń bọ̀ jẹ́ ń blọ́ọ̀kì ẹ̀kọ́ lọ́bí lọ́wọ́ dá díẹ̀ tó bá ti délé iṣẹ́ tó bá ask your father if you reach home or ask Google. oúnjẹ 3 million òun ti rà á sílẹ̀ òun lóúnjẹ 3 million gbà àwọn òpóúnjẹ 3.5 làwọn fẹ́ rà ẹ̀kíní kan ó dẹ̀ ń pa irọ́ tó bẹ́ẹ̀ yẹn àbàtà bíi ti irọ́ akisabu ulamọ́ olùkàsàbí akisabu òpùrọ̀ ọ̀gá gbogbo àwọn òpùrọ̀ ulamọ́ olùkàsàbí ó parọ́ tó ó wá sí pé ẹni tó pè mí ń dájí kùtùkùtù jẹ́ fún mi ìdájí kùtùkùtù ni o ní ìdájí kùtùkùtù ló kí fóònù mọ́lẹ̀ tó pè mí tó sọ fún mi pé kí làwọn eléyìí ń wé sí ẹjẹ gbọ́n tí àwọn ní ìdájí kùtùkùtù jẹ́ gbọ́n tí
ìdájí kùtùkùtù kíyàn kí fóònù mọ́lẹ̀ mọ́ ń bọ̀. Ẹ má bínú. Ọ̀tọ̀ àrọ́dá ọ̀rọ̀ líle. Ìwọ tó sunkún ebi wá bá mi, ó wá ń bọ́ta, wá ń pariwo justice for kìnìkan. Justice for Saheed Shittu o. Torí pé ìwọ obìnrin ó sọ pé mi Saheed Shittu. Ó ní pé tí Saheed tó bá ṣe program lọ́wọ́, tó bá gbé kinní sẹ́nu, codeine ni mo mu. Codeine ni mo mu. Ìmọ̀ mu tí ni. Ọ̀tọ̀ ní kéèsì codeine. Ọ̀tọ̀ ní kéèsì ọtí. Wà á explain níbi tí mo ti mọ tí. Wà á dẹ̀ explain níbi tí mo ti mu codeine. Ó ní pé màmá tó bí mi. Umuli Fitina. Ó ní màmá tó bí mi. Ìwọ ló sọ o. Ó ní màmá tó bí mi o. Ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ó ní màmá tó bí mi àti àbá mi. Bó tó bá ń bára wọn ní ìkọ̀pọ̀. Pé àwọn méjèèjì wọ́n ti mu nǹkan yó. Wọ́n ti mu gbó. Ọmọ tó fi àtọ̀ igbó bí. Kò tún náà ọmọ ọdún 6. Ìwọ ló sọ o. Ó dẹ̀ máa proof ẹ̀. Olọ́mọ ọdún 6 mo ti mu gbó àti codeine. Ó máa sọ o. Slip of tongue kọ́ o. Ó máa ṣàlàyé ẹ̀ fún ìjọba náà o. Justice for Saheed Shittu. Ìwọ sọ bẹ́ẹ̀ olọ́mọ ọdún 6 mo ti mu gbó. Ó sọ bẹ́ẹ̀. Ìwọ ló fẹ́ náà rẹ̀ sọ o. Ìwọ náà máa ṣàlàyé ẹ̀. So, placard ni wọ́n gbé. Èmi náà mo ti placardlize ara mi báyìí. Èmi gan placardlize ara mi ni. Mi ò ní kí n gbé placard. Mo ń placardlize ara mi. Mo fẹ́ nu mi ṣe placard. Justice for Saheed Shittu. Lórí Umuli Fitina. Umuli Fitina ti. Umuli Fitina tu. Umuli. Èmi gan ti placardlize ara mi báyìí. Ìtúwọ̀ ìṣẹ̀ṣẹ̀ ń gbé àwọn èèyàn pé ẹgbà mí o Justice for Saheed Shittu o àwọn aláìní iṣẹ́ tí gbogbo wọn gbé kinní dá wọn ò bí wọ́n pé ní tíwọ̀ náà sọ nípa èèyàn kó nítorí òun náà tó fún elésì wọn ni wọn náà lọ ṣe ṣìnà ní ẹ máa gbọ́ ó sọ pé èmi náà lọ ṣe ṣìnà ní Àbújá ó sọ pé I'm only quoting what she said. Ó sọ pé èmi náà lọ ṣe ṣìnà l'Àbújá. Ó sọ pé èmi náà lọ ra ọmọ ni. Ókè o, ìwọ náà sọ pé èmi mu codeine. Èmi náà ti. Ó sọ pé pé mọ́mì mi àti dádì mi o. Tó bá fẹ́ bára wọn ní ìkọ̀pọ̀, wọ́n máa ń mu gbó. Ẹ̀yin tẹ́ ń gbé placard sórí yín dàrú ni tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ṣẹ́yìn ò gbọ́ gbogbo tó wí ni sórí yín jọ burú pọ̀ ni ṣẹ́yìn ò gbọ́ tóun náà sọ orí yín ti dàrú gbogbo yín ni o gbogbo yín orí yín ó ti dàrú àti BBC Yorùbá orí gbogbo yín jọ dàrú papọ̀ wọ́n bí Umuli Fitina orí ẹ̀ ò pé lọ sí BBC English ní England kó lọ síbẹ̀ kó lọ gbé placard kó sọ pé kó sọ ohun tó sọ nípa mi fún BBC English tí ẹ lé àṣọ́ṣìntà yín lọ sórí BBC England kí BBC England wá rí ẹ̀kọ́ wá ní ìwọ ọmọkùnrin ìwá ń bí ń tó sọ̀rọ̀ BBC England ló máa lọ o wá wá lọ mo wá rí pé gbogbo yín ẹ̀ tí ẹ̀ tí kìláda lájọ tẹ̀ tí ń gbé ọ̀rọ̀ mi òṣìntà yín ẹ̀ lọ sí CNN ò gbọ́rọ̀ mi Press TV ní Russia ní Iran kò gbọ́rọ̀ mi Al Jazeera kò gbọ́rọ̀ mi kí lẹ pé Al Jazeera ò ti gbọ́rọ̀ mi gbogbo àwọn kí lórúkọ ò gbọ́rọ̀ mi ẹ wá ń gbé mi sórí olóṣì ni ẹ ti ẹ̀ límìtì mi gan láyé yín ẹ má tún gbé mi sórí BBC Yorùbá mọ́ o ẹ gbé mi lọ sórí international level ẹ gbé mi lọ sórí BBC England ẹ gbé mi lọ sórí CCTV ní China CCTV lọ àwọn ní CCTV kí ló ń kọ ẹ̀wọ̀n ẹ gbé mi lọ sí international level ẹ fi mi lẹ ẹ má localize mi mọ́ o láyé yín tẹ́ bá tún localize mi Ọlọ́run máa localize láyé ilé ayé yín ni orí yín dàrú ni ẹ wá ṣe mí ẹ wá ń tún rúrú bí ẹ gbé mi lọ sórí international level ẹ bọ̀ international man lẹ́ ń bá ta ni Ọlọ́run local ayé yín ni láyé yín tẹ́
tẹ́ bá tún local mi Ọlọ́run local life yìí ni Ọlọ́run local yìí ni ẹ gbé mi lọ sórí international level international man lẹ́ ń bàtà náà orí yóò pé ni èmi international man tí mo wá láti international country àbí kílẹ̀ ń pè mo ní international man tó wá láti international country òyìnbó burúkú kan lọ́ọ́ máa yà ìṣòro pẹ̀lú àwọn òyìnbó ebo ẹ gbé mi lọ sórí international level ni o níjọ́ tẹ́ bá tún gbé mi sórí BBC Yorùbá kò ní dáa fún yín ẹ gbé mi lọ sórí BBC English ẹ gbé mi lọ sórí BBC England ni o kò ń ṣe local o mi ò fẹ́ local o ẹ gbé mi lọ sórí CNN ẹ gbé mi ẹ ṣe press conference lórí mi kí wọn náà wá sọ ohun tó sọ nípa mi tí ó fi jọ tó fi tí èmi náà fi fún ẹ lésì pé n tó sọ rèé ntẹ́mi wo èsì tóun náà fọ́ rèé ẹ̀rọ ń gbé mi wá sórí local ayé yín ò ní dá ọlọ́run máa límìtì gbèsè ayé yín ni èmi Muhammadu Jaya ẹ̀ wá ń fẹ́ mi sórí local level ẹni pé lèmi ti náà ọlọ́run dàrí àjò rẹ̀ rú ni àlùbáríkà lápá alábòsí ni ẹ mi ìdẹ̀ ní ṣépè fún ẹ kó má mú ẹ àdàbí tí bá jẹ̀bi ẹ ní ọlọ́run ní dàrí àjò ẹrú àdàbí tí bá jẹ̀bi ẹ lọ́lọ́run ní dàrí àjò ẹrú àdàbí tó bá jẹ́ pé mi ò tún sẹ́tù pẹ̀lú ẹ lọ́lọ́run ní dàrí àjò ẹrú ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò ṣàbòsí pẹ̀lú ẹ ìwọ ló pe tí àbòsí ló wà pẹ̀lú àwọn alábòsí láti fẹ́ ṣàbòsí fún mi gbogbo ọ̀rìn àjò ọlọ́run àdàrú ni ọlá ti tóbi ọlọ́run láàánú ọlọ́run èmi ni wọ́n òun wà òmùgọ̀ sí ó máa gọ ó mú ìfitì náà ó gọ bá o ọlọ́run á da ìrìn àjò ẹrú ni àti wọ́ àti gbogbo yín kẹjọ ń tìm ẹni pé kókó inú ẹ̀kan yín àpá mẹ́kan ni ṣẹ́ni pé ìjọ ní túmọ̀ pọ̀ ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ Nàìjíríà ẹ mẹ́jọ lọ ó yà di bí ẹ ti blọọkì mi mọ́ Nàìjíríà ẹ ló nínú rori àti di mọ́ Nàìjíríà kò lè lọ mo dẹ̀ wá Nàìjíríà mo ń dún bí ẹdun mo ń rọ̀ bí òjò mo ń ṣayé mo ń tọ̀ síbẹ̀ fáwọn ìyàwó mi kò ń ṣe ìyàwó kan àwọn ìyàwó mi mo ń tọ̀ síbẹ̀ mo tún wá ní bàbá tọ̀ síbẹ̀ mo ń tọ̀ síbẹ̀ káàkiri mo ń jayé mi lọ mo wá sọ pé ẹjọ́ mi mọ́ Nàìjíríà kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ pọ́n fẹ́ mi nílùú wa kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ tó ń fẹ́ mi nílùú wa ọmọdé fẹ́ mi nílùú wa àgbà fẹ́ mi nílùú wa o bóun yẹn béèrè bí mo ṣe jẹ́gàn nílùú wa kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ pọ́n fẹ́ mi nílùú wa tó ń fẹ́ mi Nàìjíríà yìí ọmọdé fẹ́ mi ń bí àgbàlagbà fẹ́ mi ń bí ẹ̀yin mo ń tọ́tẹ́ ẹ̀yin nìkan lẹ̀ fẹ́ mi ń bí ẹ̀yin ológun ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin alábòsí ẹ̀yin nìkan lẹ̀ fẹ́ mi mo ní kí ló lé mi nílùú wa o nígbà tí mo dẹ̀ mọ̀ tó ń fẹ́ mi nílùú wa kí ló lé mi nílùú wa nígbà tí mo dẹ̀ mọ̀ tó ń fẹ́ mi nílùú wa. ó gbọ́dí ọ̀rọ̀ rírí ọ̀rọ̀ mi ti di gun eléegun sóko Saidi akínfigun eléegun sóko bára ìwé náà ó ní ọ̀rọ̀ mi dẹ̀rù táwọn aláàgbò ọmọ ń ta tó ń ta lọ́jà ẹnìkan kì í fẹ̀rù ṣebẹ̀ dájú ṣáká ẹni bá fẹ̀rù ṣebẹ̀ tó bá jẹ́ ń bẹ̀ àti gbogbo ẹni tó tún jẹ́ ẹ̀ níbẹ̀ gbogbo wọn á pa yín ọgbọ́n tó wí gbogbo wọn máa kú ọ̀rọ̀ mi dẹ̀rù táwọn alágbó ọmọ ń ta tó ń ta lọ́jà ọ̀rọ̀ mi dàkọ alágbà tí ò ṣe jẹ́ ń tútù kò bá ifò kò jẹ China tó ti ń jẹ wọn ẹni jẹ alágbà tútù òun gbà kó wárápá abọ́gbọ́ ni ẹ̀kọ́ ń dara yín láàmú mo dúró mi báyìí mo dúró tọ́lọ́hún
ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe tún àtọ́lọ́run bá tó bá wọn Ọlọ́run pé Saheed mo fẹ́ jẹ níyà Rabbi látẹ̀jì ani fitnatan lil qawmi zalimin wa najjini bi rahmatika minal qawmi zalimin minal qawmi mushrikin minal qawmi jahilin. Ọlọ́run jọ mo fagbára ìwọ Ọlọ́run mo fi bẹ̀wọ̀ Ọlọ́run má jẹ́ ká pa àwọn alábòsí ìka mi fẹ́. Gbogbo tó bá léwu kan ní ìwọ Owambuwa má wọrí jẹ́ ń blọ́kẹ̀. Ọlọ́run o ilé ní rọlá sán má wọrí à blọ́kẹ̀. Ọlọ́run o gbogbo tó bá léwu kan plan gbogbo ète wọn gbogbo tó bá léwu kan plan Ọlọ́run jọ má jọ ká mi. Rabbi la taj'alni fitnatan lil qawmi zalimin wa najjini bi rahmatika minal qawmi mushrikin minal qawmi zalimin. Ọlọ́run wọlá agbára wọ Ọlọ́run gbogbo ète yín ẹ má jọ lọ ẹ mú ini dára lẹ ẹ má jọ lọ ẹ mú kí ló dé mo tẹ wá wo mo ẹ̀yin Yorùbá mo fẹ́ bẹ̀rẹ̀ kíní kan lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá gbọ́ Yorùbá ni tó bá gbọ́ Yorùbá ó yẹ kí n fún ẹ tó bá lè bá mi mọ ìtumọ̀ kíní yẹn ní 50,000 láàárọ̀ yìí ni kéèyàn kan tẹ̀ jẹ́ 50,000 kí n fún mo wé ẹ̀ tí wọ́n fún 50,000 naira láàárọ̀ yìí ṣé ọmọ tí wọn bá mo ti fẹ́ bẹ ebu ni mo fẹ́ yí bọ́ǹbù ebu mi ni o mo ti fẹ́ yí bọ́ǹbù ebu ni o orúkọ yẹn ni mo fẹ́ kẹ́ máa pọ̀ onítọ̀hún yẹn ṣé ọmọ kíní kan nínú igbó táwọn èèyàn bá àwọn tó máa ń gbin rice tó ń gbin ẹ̀wà tó ń gbin gbogbo àwọn nǹkan sínú oko wọ́n máa ń ṣe kíní kan síbẹ̀ báyìí tó máa ń wọ kíní yẹn wọ́n máa ń ṣe kíní yẹn ó máa dàbí èrè kò ń ṣe èrè kíní yẹn máa ń mì báyìí wọ́n lè wọṣọ sí lára wọ́n á dé fìlà sí jẹ́ pé tátẹ́gùn bá ń ti báyìí ó máa fi ń lé àwọn ẹranko wọ́n fi ń lé ẹyẹ kí lórúkọ kíní yẹn ẹjọ́ kí lórúkọ kíní yẹn báyìí tí ẹ pé tí wọn bá wà nù gbó tó bá wà nù gbó wà á rí kíní yẹn bí wọn máa fi bí ṣàwòrán sí kíní yẹn máa kíní yẹn wọn máa fi ṣàwòrán sí kíní yẹn mí màá tún yára báyìí tẹ́ pé wọn máa wá aṣọ yẹn máa ń tóbi jù lọ á máa ṣe báyìí bàbá pírẹsidẹ́ǹsì bó ṣe rí nìyẹn ń sìn ọkọ̀ dàbí kíní náà tó máa ń wà ní oko yẹn pẹ̀lú aṣọ tó ń wọ ọkọ̀ kí náà pè ta ló mọ̀ lórí ọ̀rọ̀ mi tí gbogbo yín wá tí gbogbo yín kí lẹ́ ń pè màrìwò kọjá rẹ̀ kọ́lọ́kọ́ màrìwò jákujàku wo ni màrìwò ọ̀pẹ nìyẹn màrìwò kọ èèyàn kan tún kọ lẹ́wù ọ̀pẹ mo tó pè lẹ́wù ọ̀pẹ mo tó pè lẹ́wù ṣọmọ kìíní tó máa ń kó jáde láti ń tó pè lẹ́wù ọ̀pẹ mo tó pè wọ́gán tó kọ́ ọkọ lẹ́wù kìíní yẹn ó wà nù ọ̀pẹ báyìí ṣọmọ kìíní wọ́n máa fi dáná wọ́n máa fi ìwọ lẹ́wù ọ̀pẹ wọ́n fi ń dáná ni ìwọ sọ yẹn lẹ́wù ọ̀pẹ yẹn kọ́ fi lẹ́wù ọ̀pẹ lẹ́ mo gbọ́ Yorùbá kìíní yẹn nìkan ẹ̀kọ́ ní àlè mi mọ̀ àlè kọ́ ọ̀ mọ̀ àlè ọ̀nà pápá lè sóko yẹ kọ́ bóyá gbé kọ̀ sílẹ̀ báyìí wá gbé kọ̀ lé lórí kí èèyàn lè lọ ṣálẹ̀ ẹ̀kọ́ ní kùkùté kùkùté kọ́ kí lórúkọ kùkùté kọ́ ṣé kùkùté náà kùkùté kọ́ ẹ bá mi wá Yorùbá yìí ẹ̀kọ́ ní àlè kọ́ ẹ bá mi wá Yorùbá yẹn ẹ̀kọ́ ní ìjà mẹ́rin ìjí mẹ́rin ìjí mẹ́rin bá bọ̀ kùkùté kọ́ ẹ bá mi wá ẹ̀yin ọmọ Yorùbá original. Kí ló ń pè ọdẹ oko ló ń pè ṣọdẹ oko ló ń pè kí ni Yorùbá tẹ̀ ń kọ́ yìí
Tọmọ Soko èèyàn kan tún ní sọ Tọmọ Soko ẹgbẹ́ iná kí lórúkọ ẹ̀ ìrọ̀lẹ́ tí ìrọ̀lẹ́ bá ti rọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ bí ọwá ìrọ̀lẹ́ tí ilẹ̀ bá ti ń ṣú lọ kí lórúkọ ẹ̀ ibi tóòrùn bá wọ̀ tó wọ̀ yẹn tí ò tí wọ̀ rórùn yẹn mọ́ but ẹ wá rí reflection òrùn yẹn reflection òrùn tí tó wá ìmọ́lẹ̀ tó ìmọ́lẹ̀ gbòò náà pè Tọmọ Soko but ilẹ̀ ti ṣú o but reflection yẹn yìí wá ń ta dé pé èèyàn yìí fi ń ríran akọ̀tún lè jọ fẹ́ gbà mí ni ìyẹn náà pè ní Tọmọ Soko kò jẹ́ Tọmọ Soko ìyẹn náà pè Tọmọ Soko kò jẹ́ nǹkan tá à ń sọ ó ti mọ̀ pé kí èèyàn wọṣọ sí igi lọ́rùn báyìí kí igi yẹn kọ́ máa ń ṣe láńgbàláńgbà ẹ bá mi wá Yorùbá kíní yẹn ẹjọ́ ẹ bọ́lẹ̀ ẹ bá mi wá Yorùbá ẹ̀ èèyàn kan ní ṣìgìdì ń bo ooo ṣìgìdì kọjá rẹ kí ló máa ń ṣe ẹ̀yin ògbà Yorùbá ìbọlẹ ti wà ṣé kò sára kó mi báyìí ni ẹ bá mi wá oko ẹjọ́ ẹ dákun ẹjọ́ ẹ bá mi wá ará oko kan ẹ pé Soko kí ló lẹ́yìn wí sí anyway tá a bá ti rẹ̀ ń tó mọ̀ ẹni tó bá mọ̀ ń jọra bá ti rí agbáwàsó láàrùn kùtùkùtù ẹlẹ́ni eégún oko ń bọ̀ bóyá ó ní orúkọ tó ń pè ní ìlú káàkiri Ọ̀yọ́ ni mo fẹ́ jẹ́ kó ti bá mi mú orúkọ kìíní yẹn wá Ọ̀yọ́ ọ̀ríjínà tó ń mú wá látọ̀ Ọ̀yọ́ ẹni tó bá mi wá orúkọ tó ń pè lọ́yọ̀ bí àbá pírẹsidẹ́ntì ṣe rí nìyẹn ó wá dàbí pé kí ọwọ́ sọ sára agi kí wọ́n á ṣe láńgbàláńgbà fún ẹgbẹ́ ìwòran aṣọ wa ń pọ́n ọmọ yín lọ́rùn lórí ọ̀rọ̀ Saheed gẹ́gẹ́ wele wéwé dollar for dollar naira for naira American kìíní kan onírànù kan parọ́ mọ́ mi ó ní Saheed Shittu ó ti bọ́sítà wá gba fífẹ́ bí láì fún kéèsì tó ní èmi Muhammadu Jaya mi ì tí gba $1 lọ́wọ́ anybody pẹ́ fún mi lówó kéèsì tá à ń fà mi ì tí gbowó àwọn èèyàn ti ń pè mí pé so need the support àti gbowó ẹ̀yin lẹ́yìn tí mi lọ́rùn láì tí lẹ́ ń mi lọ́rùn ẹ wo gbogbo cases tí mo ní lọ́tún ló sì bó ṣe pọ̀ tó eléyìí ń fà mí tọ̀hún ń fà mí eléyìí ń fà mí gbogbo everybody wá ń fà mí Saheed Shittu o àlẹ́ ń dìde sí gbogbo ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan pa gbogbo agbára náà wà àti pariwo orí íńtánẹ́ẹ̀tì ẹ ti lo agbára àṣàṣì ẹ ti lo gbogbo ẹ ń bọ́ lọ́hùn níwájú ẹ tún lo agbára connection ẹ tún bọ́ lọ́hùn níwájú èmi ò lágbára o bí mo ṣe wà ìwó bó dàbí ọmọ núgún lọ báyìí ọmọ tó pẹ̀lú ọmọ núgún lọ bèrè wò mo rí tìǹtìní báyìí ni mo ṣe rí apá àwọn ẹ wá ń lé mi àrígbà bí wọn bá wẹdò títí bí o bá rí pẹ̀kú odò kónítọ̀hún kó padà sẹ́yìn olúwẹ̀rí ló máa rí o tónítọ̀hún bá fojú kọ olúwẹ̀rí àṣàrà ìlú ló fojú kọ ohun ojú wa lójú rí ń lọ̀rọ̀ mi já sí ẹkọ̀ ń lé mi ẹ bá wa mú o kí lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ẹni tọ́lọ́run ò mú wá ìtẹ́ ẹ̀ sọ pé ọlọ́run bá wa mú ọlọ́run ní kẹ lọ bẹ̀ kẹ wá ní àfẹ́ fọlọ́pàá mú àfẹ́ fi kọ́kọ́ mú ìwọ ọlọ́run tó bá jẹ́ pé ó ṣàbòsí fún wa ọlọ́run bá wa mú ẹ sọ bẹ́ẹ̀ jáde tẹ́ bá tó bẹ́ẹ̀ àbòsí lẹ fẹ́ ṣe ẹ̀yin ẹ ní pé tó bá yẹ pé ó ṣàbòsí fún wa ọlọ́run bá wa mú ẹni bọ́lọ̀ wa mú mi kò ní tó wákàtí kan pé ẹ sọ pé ọlọ́pàá má bàa dá sí àwọn abẹ ọlọ́run tó bá yẹ kó ṣàbòsí fún wa ọlọ́run bá a mú ṣùgbọ́n tí ó bá ṣàbòsí fún wa ọlọ́run filẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ tó bá da yín lójú pé ikún tún mú mi níyì tẹ́ bá tó nígbàgbọ́ òdodo ẹ wí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wí bẹ́ẹ̀ bọ̀ torí pé ẹ fẹ́ ṣàbòsí ọlọ́run wọn náà pọ́n fẹ́ ṣàbòsí fún mi gbogbo eré tó bá lè nǹkan sá ọlọ́run gbogbo agbára tó bá lè nǹkan lò ọlọ́run mo bẹ́ẹ̀ gbogbo connection tó bá lè nǹkan máa wá kiri gbogbo agbára tó bá lè nǹkan máa wá ọlọ́run
bá mi sọ gbogbo agbára wọn dòfo tó bá sọ dòfo Ọlọ́run wọlá pé mi ò bí wọn o Ọlọ́run wọlá pé mi ò ṣàbòsó tó bá gbogbo tó bá léwu kan máa wá agbára tó náà wọn fẹ́ dojú òdodo bolẹ̀ Ọlọ́run bá mi gbé mi borí gbogbo wọn mo fagbára wọ Ọlọ́run bẹ̀ wọ Ọlọ́run mo fògo wọ Ọlọ́run bẹ̀ wọ Ọlọ́run Ọlọ́run bá mi wá sọ wọ́n dẹlẹ́sìn jẹ́ wọ́n ṣẹ̀sìn láyé yìí kọ́ tún ṣe lọ́run járáǹkì wọn débi pé wọn ní nítumọ̀ láyé yìí wọn tún ní nítumọ̀ lọ́run ọdún mo ṣe ń dán àmọ́ ó rápẹ̀rẹ̀ pé òṣì ń ta bàbá yẹ ó rápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lára mi ṣòro rápẹ̀rẹ̀ pọ́ lọ́run jẹ́ òṣì sí ṣòro lára mi ṣòro rápẹ̀rẹ̀ pé Ọlọ́run wá ń jẹ níyà Ọlọ́run wá fúnlẹ̀ mọ́ orí lára mi mo ń tún ẹ bá mi wo fìlà mi ṣé ò ṣe àyà lẹ́yìn ó báyìí bó ti ya lẹ́yìn àwọn èèyàn ò tí mọ̀ ẹ bá mi wo fìlà mi ṣé ò ya lẹ́yìn ẹjọ́ o ṣé kò ya ṣé fìlà mi ò ya ẹ bá mi wo o torí mi ò rí o àmì náà fìlà mi ṣé ò ṣe àyà wọn ní kò ya ṣòro àpàlẹpọ lọrun tó ṣe sí mi ní pé fìlà ń ya mọ́ mi lórí ní ìtura mọ̀ ṣé fìlà mi ò ya ẹjọ́ o ṣó ya àbí ò ya ó ya àbí ò ya ẹ bá mi wo wò má ní pé bí mẹkáníkì àwọn ọ́fíìsà mi ò tiẹ̀ lè wò mí náà kí n bọ́ta wúruwúru wọ́n á ní sọ mi pé ọ̀gá tiwa no ìmúra yìí okùn púpọ̀ káàtó kò dẹ̀ ṣẹlẹ̀ rí jáde lọ́tún aṣọ torí lọ́rùn mi torí bí mo wọ̀ yìí mo jọlá olúwa Texas ni o tó ti rí o mo jọlá olúwa Texas tó bá rí ajá ni kí lórúkọ ẹ wọn wà ṣọ́ọ̀bù wọn wà kò pe nọ́mbà wọn Mojọlá Olúwa tẹ̀lé online Mojọlá Olúwa Texas story ìwọ náà bó ṣe dúró lára mi láì ṣe lẹ́wọ̀ ọ̀pẹ láì ṣe kílẹ̀ ń pe kíní mi ìrántí orúkọ kíní yẹn jàre mi ìmọ̀rúkọ tẹ́ ń pe kíní yẹn ẹ bá mi wá orúkọ kíní yẹn ẹ jọ yẹn ń jáde kíní mi ẹ bá mi wá orúkọ kíní yẹn ẹni tó bá wọn máa gba wàásù sísìn ẹni tó bá wọn wàásù ní fún sísìn wọn náà wo ìmúra tó wọ ọmọ bọ bó ìmúra ṣé ó rí dáadáa ṣé ó rí pé eléyìí ń ṣe olómi ọsàn Mojọlá Olúwa ni o àwọn náà ń gé aṣọ sí wa lọ́rùn tó ń wò pa Muhammadu Jaya jẹ́ ká máa ẹ máa wá ra aṣọ lọ́dọ̀ wa aṣọ wọn mo dẹ̀ wá mo wá ń ra aṣọ wọn dẹ̀ ń wà pa bá wọ aṣọ wọn bá eléyìí bá ba fọ́ ilẹ̀ ayé àtijọ́ gbéra wọn náà rí nǹkan tó wọn náà wo bó ṣe rí lára ọmọ ọba tó bá wọ aṣọ wọn máa dúró lọ́rùn ẹ̀ tó bá yìí mi ilé ọ̀ṣẹ́ aṣọ àwọn olómi ọ̀sán káwọn wọ̀ ó máa rí wúruwúru lára wọn ní ẹ̀mọ́ tó fà Ọlọ́run bá ń bínú sí ẹ Ọlọ́run lo perfume Ọlọ́run bínú sí ẹ Ọlọ́run wọṣọ Ọlọ́run bínú sí ẹ gbogbo tó bá lóun kó wọ̀ kò ní jọjú wọ́n kò ní jọjú ó ní jọjú lójú èèyàn ò ní jọjú lójú ara ẹ̀ ò ní jọjú torí bínú Ọlọ́run ló ṣe kí ni o ló wà lára ẹ̀ kí ni orun yìí ok Ọlọ́run bínú sí ẹ náà wọṣọ olówó ńlá Ọlọ́run múra ìbínú Ọlọ́run ni ìyẹn wá wọṣọ mo wọ́n wọ abẹ́rẹ́ alábẹ́rẹ́ ṣe ló rà sáyẹ́nì sí tù yìí nígbà battle to finish ni ṣẹfẹ́ pa mí ni battle to finish báwo ṣẹfẹ́ pa mí ni ṣé ẹni plan mi lórí mi ni kí lẹ battle to finish kí ni gbogbo kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ ó máa kú ni ó máa check-in kú ni ṣé ká kú ni lẹ́yìn kó kó ilé ayé o àti block ẹ̀ internationally kò lè lọ London mọ́ kò lè lọ America mọ́ kò lè lọ kíní kan gbogbo Europe a sì ní pọ́kọ̀ bọ̀lọ̀ wọ London mọ́ o ẹ̀yin London mẹ́jọ wọlé o ó yá ẹ̀dí bẹ̀yẹn ó yá ẹ̀dí sẹ́bẹ̀ ẹ̀ tún lọ dí ìdíròkò ẹ̀dí Bakassi ẹ̀dí kò gbọ́dọ̀ pé Cameroon o ẹ bá wa di gbogbo ojú ọ̀nà ẹ má jẹ́ kí ẹ mọ̀jọ lọ ẹ mọ̀jọ lọ òun ni ká mú ẹ mọ̀jọ lọ o kí ló lè tó bẹ́ẹ̀ ókè ẹ mọ̀jọ lọ mo wá Nàìjíríà mo ń ṣayé mi Nàìjíríà àjọ ń jẹ Nàìjíríà
àjọ mu Nàìjíríà àjọ ń tọ̀ síbẹ̀ ní Nàìjíríà kí ló tún kù tẹ́ fẹ́ ṣé kí wá sálọ ni. Justice for Saheed Shittu, Justice for Saheed Shittu náà ẹ̀yin bẹ́ẹ̀ mi fa wàhálà ẹ̀ ń bú mi èmi náà ń bú yín àjọ ń búra wa èébú wa dùn wọn wà ní ó ní lọ ṣaṣẹ́wó ní Àbújá o ó ní lọ rọmọ ní o ìwọ náà sọ pé òun náà mu tí ó mu codeine onímọ̀ mẹ́ẹ̀ tí bàbá ẹ̀ náà mu gbó kán tó bára wọn sùn kán tó fi bí kí wá ló burú nu tóun náà tó bá jẹ́ pé tóun náà bá sọ bẹ́ẹ̀ sí ẹ kí ló burú ń bẹ̀ ìwọ náà sọ pé òun náà mu gbó ó mu codeine olọ́mọdún 6 ló ti mu gbó ìwọ ló sọ àbí ìwọ náà mọ̀ pé òun náà ní kéèsì ńlẹ̀ 50-50 ni ó wá ń dùn ẹ̀ pé justice àwọn wèrè olóṣì jàti ẹ wá ń gbé placard pé ó bú o yóò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fóbìnrin ṣóbìnrin lè sọ pé olórí ibú ẹ̀yin obìnrin yẹn tó bá sọ pé ọkọ yín ẹ̀yin àtọkọ yín kẹ́ tó bá kọ́ tó ọmọ tẹ bí kọ́ wá sọ bẹ́ẹ̀ fún yín pé ọmọ tẹ bí o kẹ́ tó kẹ́yìn àti ọkọ yín tó bá ra yín sùn papọ̀ tẹ́ fi bí ọmọ yín yẹn o ẹ ti mu igbó kẹ́ tó fi ṣó máa tẹ́yìn lọ́rùn ṣó lè tẹ́yìn lọ́rùn orí yín burú ẹgbẹ́ placard kiri pé justice for umuli fitina o justice for umuli fitina o justice for umuli fitina justice for Saheed Shittu nǹkan nítorí náà sọ fẹ́mi náà nǹkan orí yín burú tóun náà mọ̀ pé òun sọ tó bá ẹni ó lè máa sọ fún yín pé òun mi ò sọ bẹ́ẹ̀ o orí tí ní ò lè máa pè é tó bá nóun sọ bẹ́ẹ̀ ẹni pé kó bọ́ta kó sọ pé gbogbo tó sọ ń pa ẹ bóun sọ yẹn ní pé Saheed Shittu parọ́ mọ́ mi bóun sọ báyìí ẹni kó ṣe fídíò máa kó gbogbo evidences ṣé ìbọn mi correct evidence. fóònù mi lọ gbóná ni ó gbóná lànà ni o fóònù mi bẹ́ẹ̀ ni bàbá wa click love and like ẹ máa bá wa click love and like ẹ bá wa share ẹjọ torí Ọlọ́run ẹ bá wa share ẹ bá wa click love and like ẹ bá wa share pọ̀ torí Ọlọ́run ẹ bá wa click love and like ẹ bá wa share ẹ bá share rẹ̀ dáṣà. ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ bá wa sí ààrẹ ẹ mọ̀ bá wa sí ààrẹ ẹ bá wa sí ààrẹ. ẹ bá wa sí ààrẹ dákun ẹjọ so n tó ṣe fún mi èmi náà ṣe fún ẹ padà ó tún ló lè ní bàbá tó bí mi ó ló lè ní bàbá mi o ó ló lè ó ń gán sọ fídíò yẹn náà wà ńlẹ̀ ẹ̀yin woman rights àbí woman garbage àbí woman rubbish tẹkọrọ yín jáde ṣẹ́yìn woman rights àbí woman garbage àbí woman rubbish àbí kí lè pẹ́ láyín ẹ̀yin woman rights àbí woman garbage àbí woman rubbish tẹkọrọ yín jáde tẹ́ ń pariwo ṣe gbọ́ gbogbo tóun náà sọ ń pa èèyàn tóun náà bá wá dìde tóun náà bá wá ṣe bẹ́ẹ̀ tóun náà gbófin tóun náà gbé òun náà lé ẹjọ́ ṣe àbóun náà bú òun náà padà ṣe wọn sọ fún yín ẹ̀yin woman rubbish ẹ̀yin woman right àbí woman rubbish woman garbage woman trash tẹkùnrin ayé jáde òun ò sọ fún yín pé òun náà bẹ́ẹ̀ bú kò sọ fún yín pé òun lòun kọ́kọ́ pé dáàdì mi lólè kò sọ fún yín pé òun ni mo mu codeine pé ọmọ ọdún 6 mo ti mu gbó àti codeine kò sọ fún yín pé òun ní pé ọtí bá ṣe program báyìí ọtí ni kò sọ fún yín òun ò sọ fún yín àbí kò sọ fún yín gbogbo yẹn ẹjẹ bá yín wá kan nù ẹ kò sọ fún yín gbogbo yẹn ẹ̀yin kò bẹ́ bọ́ta justice for umuli fitina o justice for umuli fitina ẹ̀yin náà lẹ́gbà ẹ̀rẹ̀ bọ́ta àyà Kùránì Kẹ́rímù Ọlọ́run ní ìjà àkóńfàsíkùnbì nọ́bà yìí fatabayyanu tí fásik tí pòkì woman garbage woman rubbish èèyàn tó bá gbẹ́jọ́ wá báyìí fatabayyanu mo bọ̀ jẹ́ gbọ́ ntí àwọn alágbára ìfẹ́ mi sí ni
Ọlọ́run ní ṣe investigation number. Ẹ̀yin jẹ́ bá continue. Ẹ̀yin tẹ́ pẹ́ra yín ní human rights àbí human garbage tẹ́ pẹ́ra yín. Ẹ̀yin ò ṣé inú wo lẹ̀lẹ̀ ń gbé? Ṣé inú wo lẹ̀ ní gbogbo yín ń gbé? Ní ìgbà tí ọ̀rọ̀ òun àtọmọbìnrin kan tó ń pè Bíntù Rájí àbí kílẹ̀ ń pè Bíntù. Nígbà tó wà ọ̀rọ̀ òun àtọmọbìnrin yẹn ṣẹlẹ̀, ta ló dìde fún? Ta ló dúró fún? Tó sọ fún yín pé mi mo dúró fóun. Tí yẹn ń sọ pé according to Umuli Fitina tóun náà sọ tọ́jọ́ ń bára wọn sọ pé ọmọkùnrin yẹn ẹ̀jẹ̀ pọ̀ lẹ́nu ẹ̀ ó ń pẹ́ jẹ̀ ẹ̀ máa dìde sọ̀rọ̀ pé yẹn ń pẹ́ jẹ̀ àwa màlá èmi màá mo dìde sí fún gbà yẹn èmi màá mo jà fún ẹ̀yin ò rántí nígbà tó ní rọ́lá Amẹ́ríkà tí yẹn ń tẹ̀ láti tó máa àtáàkì ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn èmi màá mo dìde fún tí mo sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀yin woman rubbish tẹ́pẹ́lá yín ní human trash ẹ̀yin ò dìde nígbà yẹn o ẹ mọ̀ rí nígbà yẹn o wọ́n wá gbé yín dìde ẹ wá sórí burúkú ẹ̀yin náà wá dìde ẹ wá ń bọ̀ ta ló dìde fún gbà yẹn nígbà tó ń gbógun tì í tó ní pé ọmọkùnrin kan o wọ́n jọ bára wọn ní ìkọ̀pọ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ pé ọmọkùnrin yẹn wá ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu wọ́n ló fa káṣífù funfun ó fi kó ẹ̀jẹ̀ yẹn ta ló dìde fún ta ló sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀yin èèyàn lọ́dọọdọ yìí ta ló dìde fún gbà yẹn ta ló dìde fún ta ló dìde tó sọ̀pọ̀tì ẹ̀ nígbà yẹn ta ló dìde ṣebí mi mo dìde tí mo dúró tì pé ẹ má ṣàbòsí ẹ̀ gbàtà sírí ọ̀rọ̀ yẹn tún sí mi lọ́wọ́ mọ́mbà. Ta ló dìde fún gbogbo gbà yẹn ṣebí mi mo dìde tí mo forí tí mo wá mo ṣe investigation lórí ọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ jà fún ta ló dìde fún ṣebí mi mo dìde fún olórí burúkú ara ẹ̀ wá dìde lẹ́nìí ó wá ń bá yín ẹ̀yin náà ẹ̀ wá sọ pé Umuli Fitina ẹ̀ wá níjọ́ tí ẹ̀ bọ́ sọ́dọ̀ bọ̀dá mi Kọ́lá Olóòtú tẹ́ ẹ̀ sọ ń bẹ̀ pé mi ì lè bàjá mọ́ láyé àbẹ́ gbàgbé ni nígbà tí ẹ sọ gbọ́rọ̀ ẹ jẹ́ mi ò fẹ́ play ọ̀rọ̀ ẹ kò wù mí kí n play ọ̀rọ̀ ẹ ni o kò wù mí ni o kò wù mí kí n play ọ̀rọ̀ ẹ torí pé àwọn Yorùbá sọ pé ẹjọ́ là ń kọ́ ká tó ṣe kí ni o ká tó kọjá àwọn Yorùbá sọ bẹ́ẹ̀ mi ì fẹ́ play ọ̀rọ̀ ẹ for now àwọn lọ́yà sí ni pé má sọ̀rọ̀ hospital gan ọyìn wọn lù mí pé àwọn ò fẹ́ gbogbo rọ́bì tí mo kí n relax kí n sinmi mo dẹ̀ fagídí gbé pé mi ò ní gbà God give me my last power ni mo ń lò báyìí. God give me my last power mi mo ń lò tí mo fi ń pariwo. Ṣe fẹ́ pa mí ni kí ni mo ṣe fún yín Nàìjíríà ọmọ Nàìjíríà ẹwà àwọn tó para wọn ní mùsùlùmí o ẹwà àwọn àbá ẹwà àwọn tó para wọn láàbà ṣáwọn àwọn eléyìí èyí tó pẹ̀lẹ́ ní bàbá pírẹsidẹ́ǹsì ó ní kò sáforíjì èyí tó pẹ̀lẹ́ ní Umuli Fitina ó lè ń jẹ́wọ́ Umuli Fitina ẹ̀ náà ìyá wàhálà ìyá jàkíríjàgan ìyá onídààmú irú Umuli Fitina wọ́n wá pè pé kó wá ṣàbòsí òun náà bẹ́ bọ́sà ẹ jẹ́ ká rún o ẹ jẹ́ ká pa o ẹ jẹ́ àgé ẹ jẹ́ èmi Muhammadu ṣebí Nàìjíríà ìlàjọ wa ṣé Nàìjíríà yìí tájọ wa ẹ mọ̀ pé pọ̀ jù mí lọ èmi ò lágbára èmi ò ní kankan bọ̀ mo lọ́lọ́run ṣùgbọ́n ẹni tó bá support yín mo promise onítọ̀hún ní bínú Ọlọ́run tí ò rújú abọ́mu ẹ̀ tó bá jọ́bìnrin ni abọ́kù ẹ̀ abọ́mu ẹ̀ gbogbo ìrún aparun látọ̀dọ̀ Ọlọ́run ẹnikẹ́ni tó bá sọ̀pọ̀tì bójá adájọ́ ni
ìbínú Ọlọ́run ló máa pa tó bá jẹ́ lọ́ọ̀yà ni lórí àbòsí tẹ́ fẹ́ ṣe ìbínú Ọlọ́run ló máa pa bó jọba ni ìbínú Ọlọ́run ló máa pa bó jẹ́ ìmáàmù ni ìbínú Ọlọ́run ló máa pa ìbínú Ọlọ́run tí ò ní kú lórí ìran onítọ̀hún ló máa bá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ní omi ìmọ̀ àjọ́kì àdàbí tó bá kún mo jẹ̀bi ẹbẹ lóhùn lé mi lórí tó bá dá yín lójú nkúntù mú mi ní tó bá jẹ́ pé onígbàgbọ́ òdodo ní ẹni Ọlọ́run bá wa mú fẹ́ ẹ tó bẹ́ẹ̀ ẹnu yín ò tọrọ tó rárá bò sí ni ó yẹn lọ lóògùn kí n sùn ìjayé mi nígbà tó ń sunkún ebi lọ́jọ́ kìíní àná ó mú lè fìtí náà ṣé ó gbàgbé ni bọ́dà wa kọ́ ti sọ orúkọ kí ni orúkọ yẹn fún mi mọ́ bọ́ dẹ́rù boko wọ́n ní dẹ́rù boko ló ń pè dẹ́rù boko ló ń pè àwọn ní àwọn Yorùbá ń pè dẹ́rù boko tó sẹ́ndì sí mi ló jẹ owó yìí àwọn náà máa gbowó yìí wọ́n ní dẹ́rù boko lórúkọ tó ń pè èèyàn kan ló sẹ́ndì ẹ̀sìn mi sí sẹ́ndì máa ní kíní kan wò èèyàn kan ló sẹ́ndì fọ́ìsì fún mi nísì wọ́n ní dẹ́rù boko lórúkọ tí kíní náà ń jẹ anyway ẹlòmíì tún pè ní wọ́n tún pè ní kùkùté igi tó bá gé kù lóko náà pè kùkùté tó bá gé bóyá igi tó gé ó lè jẹ igi yẹn náà but wọ́n máa ń lo igi yẹn náà tó máa wá join ní bí nǹkan ọmọ yẹn lá máa ń mi báyìí tó máa ní spring lára ó lè má jẹ spring but àwọn òyìnbó máa ń lo tó ní spring tá máa mi là ń gbà. ìyẹn títa àwọn òyìnbó máa ń mi báyìí tá máa ṣe làǹgbàlàǹgbà báyìí jẹ́ pé ẹyẹ bá ti rí àṣà lọ so ọlọmọṣà ìṣàlùwà ọlọmọṣà ìyọnu sí wa ẹ jẹ́ kí lọ relax but justice for Saheed Shittu náà o ẹ̀yin woman garbage tẹ́ ń gbé ẹjọ́ kiri tẹpẹlẹ yín ní human rights àbí ẹpẹlẹ yín ní NGO àbí kíní kan tẹ́ lọ gba ẹjọ́ lẹ́nu umuli fiti náà tẹ́ fi ń pariwo kiri pé kíní kan ẹ ní tẹsán màmá yín kiri tẹ́ ń gbọ́ báyìí ẹ̀yin woman garbage yẹ bẹ́ẹ̀ ṣe wáyẹ olódó mo sọ fún yín o ẹ má tọ́ra yín ẹ lọ gbé brain yín kalẹ̀ kẹ́yìn náà wò pé ṣóun náà búyàn ìjà tẹ́ má jà tẹ́ ẹ̀ lè rí draw ẹ má jà sí òun náà ń bú mi àjọ ń búra wa ni mo pè sákèésí ló di èébú ló bú mi èmi pè sákèésí ni pé alájà ẹ má ṣe eléyìí ò dáa nígbà tó tún fẹ́ wọ̀ sí ẹ̀ ó ní sàásùn inú Kùránì náà ti yọ mo ní sọkúsọ ló ń sọ ó bá bẹ̀rẹ̀ ebú ó ní sàásùn nígbà tí èèyàn ní sàásùn oko tiwa èèyàn ní sàásùn ẹni àbí kí ló wí náà èèyàn ní sàásùn ó ní sàásùn mo ní sàásùn báwo ó ní inú Kùránì náà ti yọ mo ní inú Kùránì yẹn wo náà ti yọ òṣìṣẹ́ ọ̀rọ̀ wo ló sọ ó ṣe máa ń yọ sàásùn inú Kùránì èèyàn ní on my way to ìlú àwọn oṣù níbi tó ti ń bó káàdì o onínú Kùránì náà ti yọ sàásùn ó tún bọ̀rọ̀ jẹ́ ó ní ìyá kẹsàtì tó ní pé ìsásùn ní sílátìlẹ̀ àrídùn sílẹ̀ sálà ṣé yẹn náà tún lọ mo wò báyìí pé ẹ wo wèrè yìí mo ní fídíò ẹ lọ́wọ́ ni o ṣùgbọ́n mo ní fídíò gbogbo tí mo sọ ìmọ̀ ní lọ́wọ́ ni o ó sọ bẹ́ẹ̀ ó ní ìyá kẹsàtì tó sọ pé ìsásùn ní sílátìlẹ̀ àrídùn sílẹ̀ sálà ń kọ́ ìyẹn ń kọ́ ṣé yẹn ti wá pé sàásù tó ti wá mí ní sàásù ní sílátìlẹ̀ àrídùn wàláì fàlà ànátù láì alálìkàsíbí ó sọ bẹ́ẹ̀ tó bá jí ọmọ bá pilẹ̀ ó ní ìyá kẹsẹ̀ tó ní pé ìsásún ní sílátìlẹ̀ àrídùn sílítàlà ṣé kò sí ṣé yẹn náà lọ ó sọ bẹ́ẹ̀ fàlà ànátù láì alálìkàsíbí ó sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ṣáwà ní sọ̀rọ̀
wọ́n ní àwọn fún o olórí bú mùsùlùmí máa wà nù gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń kó kiri káàkiri èèyàn sọ̀sọ̀kúsọ̀ ó bá ayé àkùránì jẹ onísàsù inú kùránì náà ti yọ ṣé wọn náà gbà bẹ́ẹ̀ olórí bú ààrẹ ògbẹ́ni máa ń gbé justice for umule fitina o agbọ́dọ̀ dìde fóbìnrin ká gbèjọ obìnrin sóbìnrin lẹ́yìn tó wájú obìnrin rẹ̀ ní ìjọ tóun sọ pé màmá tó bí mi àti bàbá mi wọ́n mu igbó kọ́ tó bára wọn ní ìkọ̀kọ̀ níbo lẹ́wà orí yìí burú ṣùgbọ́n anákàlà ọmọ abiamdik ọmọ báyìí wà lákọ o ó dúróore ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tó bìnrin yín lọ́lọ́ tọ́ni bílí òòjọ́ pé èèyàn ó gbọ́dọ̀ jálè wá ní àwọ̀ yín àlè àfi ká jọ́kù ẹ̀ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bó ṣe ń dán agùdáṣọ́ lò ó bó ṣe ń dán oríwé ṣòro àpẹẹrẹ pé ìyá ń jẹ orílára ni ó wà nàìjíríà ó tún dán báyìí ó ń jẹ ó mu mo tún dán ó yẹ kó gbogbo ọmọ ìwọ tó wà nù tíìmù àwọn ẹni tó lọ ń wọ kí náà porúkọ aṣọ yẹn náà dẹrùboko tó wọṣọ tó dàbí tí yóò wọṣọ wá dàbí dẹrùboko báyìí tó wá mí láńgbàláńgbà bíi dẹrùboko mo bẹ wò lọ àgbà tó lọ kó penjamas sí lọ́rùn ní Amẹ́ríkà mo bẹ wò lọ ó wọ penjamas bí penjamas bóyá punjamas náà pàṣẹ tó fi ń sùn wọn kò sí lọ́rùn ní Amẹ́ríkà mo wọ penjamas lọ sí center aṣọ tó fi ń sùn ó wọ lọ sí center mo bẹ wọ ìwọ yìí shame on you ó ti ẹ̀ já ara ọmọ pinjamas ẹ lọ́rùn lọ sí center woman garbage àápàdé lẹ́tà ọlọ́njọ́ ọlọ́mọ kó àtúrí wa mo yìí wà lẹ́kùn o bí mo ṣe wà lẹ́kùn mo tún wà lákọ ọlọ́run tọ́lọ́run ò bá ṣe mú mi ẹ lè mú mi o ẹ lè máa sá eré yín kẹsà gbogbo eré yín kẹsà láàárọ̀ kẹsà lọ́sàn kẹsà lálẹ́ kẹsà ní ìyálẹ̀ ta ẹ máa bọ́ lọ́wọ́ ọba àdẹ́dà wájú ni ṣé ti gbọ́ ẹ máa sáré lọ bẹ́ẹ̀ ṣe ń sá eré yẹn lọ. ẹnu mi ti sẹ́ńtì pé kí n sẹ́ńtì 50,000 sáwọn dẹ́rù boko ló ń jẹ. Good morning. I slept off yesterday. Okay. Remember. Okay now. Anyway, kọlọ máa ṣàṣìjọ náà wà á padà pàdé lẹ́tà ẹ̀yin mùsùlùmí fọkànbalẹ̀ ẹ jẹ́ kó máa dára wọn láàmú lọ́rùn káàkiri èmi dúró mi ọmọ Nàìjíríà limited mo dúró mi dédé ẹni odùmọ̀ gbọ́dọ̀ sọ gbogbo bẹ́ẹ̀ yẹn sáré kiri ẹ máa bọ́ lọ́hùn bẹ́ẹ̀ subhanaka Allahumma abihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa